ti ṣe tí ò dá o ṣe tí ò dá o tún sọ pé gbà náà ojú bàfádé orí o ṣùgbọ́n tó o sọ yẹn o sọ ni kí ni nǹkan tó o sọ kí ni tó o sọ jáde ta ni ń bẹ ẹ́ dulẹ̀ ta lẹni tí ń bẹ ẹ́ du ilẹ̀ Almaroof ta ń gbádé lé ọ lọ́wọ́ ta ló fi ìrùkẹ̀rẹ̀ lé ọ lọ́wọ́ ta ló fi lẹ̀kẹ̀ sí ọ lọ́wọ́ ńbo ló ti gbádé tiẹ̀ lẹ̀kẹ̀ tó tàkù ń gbà kékeré tó jogún ẹ̀ òun á fi ń tan àwọn èèyàn pé aládé ni adé ebo ní òkàn ọ́. bébí ìlú Amẹ́ríkà wọn ti wá mú yàn. ifá ògùn yàdọ̀ ẹ̀. Almaroof kì í sọ̀rọ̀ ebú. ẹ fi á lọ́rùn lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ Yorùbá. Ọlọ́run ṣeun. Ọlọ́run ṣeun o. àwọn èèyàn ti ń gbóhùn sókè lórí kí ọ́díò máa tẹ̀lé ni. Almaroof wá wò ó ti wá ṣe ẹ̀sìn awọ́rò lórí n tó ṣẹlẹ̀ ẹ̀sìn awọ́rò wá ṣe báyìí ta ló fẹ́ gbà ọ́ gbọ́mọ Almaroof èmi ò lè lo ẹ́ fún ẹ o ọmọ kékeré ara ẹ Almaroof wàláì ó ta àbùkù ara ẹ pátápátá ṣé o lérò pé wọ́n nìkan lọmọ Ògbómọ̀ṣọ́ ni a ní ẹni tó jẹ́ pé ìyá ẹ̀ ó fẹ́ Ògbómọ̀ṣọ́ ó dẹ̀ bímọ síbẹ̀ tó jẹ́ pé ntọ́mọ yẹn bá kílèmù l'Ógbómọ̀ṣọ́ ẹ̀gbọ́n ẹ̀ tàbábúrò rẹ̀ náà ni ẹni lẹ́rú ló lẹ́rú talk less of Aláàfin Ọ̀yọ́ ọba alẹ̀ gbogbo ilẹ̀ Yorùbá ni gẹ́gẹ́ bí bàbá wa Ọ̀jájá ó dáa kí wá ní kí àwọn bàbá wa Àwùjalẹ̀ ó ṣe kí ni káwọn bàbá wa Aláké ó ṣe o ṣàfẹ́ sọ pé àwọn náà ṣe Yorùbá ni téèyàn bá tẹ̀ lọ́rọ̀ ẹnu rẹ̀ yóò sì ṣe adé orí táwọn èèyàn bá tẹ̀lé ọ̀rọ̀ ẹnu ẹ̀ yóò ṣe adé orí torí kò sẹ́ni tọ́lọ́hun ò ṣe fún kò sí bí ìlú náà ṣe kéré tó ńlẹ̀ Yorùbá ó ládé lórí o èyí tẹ́ ń ṣe nílẹ̀ Yorùbá yìí ó ti wá fẹ́ wòórùn jù ṣé social media ló fà á ni àbí bílẹ̀ Yorùbá ṣe rí ni àbí ta nílẹ̀ Yorùbá ṣẹ̀. Almaroof ìwọ gan sọ oníwọ̀ jẹ́ gbòókì nínú Yorùbá nation ṣé tán bá lé mú Yorùbá nation kan tiẹ̀ tún wà níbì kan mọ́ ṣé bó ṣe máa sọ̀rọ̀ níbi akáyín tó máa da orí ọba ọ̀tún pọ̀ mọ́ tòsì tí gbogbo ó wà mọ́ tí ó mọ̀ wá dàrú bí ẹsẹ̀ télọ̀ Almaroof kí ló dé ó dẹ̀ fẹ́ ní ẹlẹ́ni lẹ́ẹ̀lẹ́ ó sọ̀rọ̀ tó dáa níbi oyè tán jẹ ó fẹ́ da ẹni ẹlẹ́ni láàmú ni èyí ò sínú wípé mo nífẹ̀ẹ́ ọba ìlú mi ó fẹ́ dọba ìlú rẹ̀ láàmú ni Almaroof ẹni tí ò bá lè bẹ́ẹ̀ sòótọ́ ọ̀rọ̀ tán bá wo bóyá àbúrò mi ni tàbẹ́gbọ́n mi ni onítọ̀hún àbùkù yẹn kò tí ì kàn ni kí ló dé ṣé ọ̀sán gangan yìí ló wá fẹ́ sọ pé ó fẹ́ gbìjà ọba Aláàfin ni mo ti sọ níbi ọ́díò mi àkọ́kọ́ kò sí àbùkù tó máa kan Aláàfin àná bàbá wa Kábíyèsí Lámídì kọ́lọ̀ fọ̀run kẹ́ bàbá yìí èmi ò rí àbùkù tó máa ta mọ́ lórí social media ìwọ ló fà á fún bàbá yìí ó wá ń sọ̀rọ̀ pé yín ológun dúdú ti sọ̀rọ̀ sí bàbá
irú ọ̀rọ̀ wo ló sọ sí bàbá nígbà tí dámì ìwọ yìí ló fà á ẹnu rẹ náà ti gbọ́ pé bàbá ò lè ṣe sárógéètì lé gbogbo oyún tán ní ohun yẹn wà lọ́dọ̀ Èsábọ́ọ̀dù àbí àtúnbẹ̀ wá jáde lọ́dọ̀ wa náà ni gbogbo ohun tó sọ pátápátá ń bẹ nínú ákáàfù ẹ̀ ó dẹ̀ wà lórí YouTube ó sọ débi pé ní bàbá Aláàfin Ọ̀yá wọ́n ti gbé owó sínú láìlọ́ọ̀nù wọ́n ti gbé lọ bá bàbá ó sọ débẹ̀ kí ló fi wé bàbá yìí tán kí ló ológun dúdú tí ì sọ ológun dúdú kì í sọ kì í sọ̀rẹ́ mi kì í àbúrò ló máa jẹ́ sí mi tàbí kó jọmọ sí mi àbúrò tiẹ̀ ní kí n pè é Awíkóńkó sì ní àbúrò mi náà ni wàá wá sọ pé wọ́n gbọ́ Yorùbá èmi tí mo ti ẹ̀dàgbà sílé Haúsá yìí tí mò ń pera mi lọ́mọ Haúsá mi ò gbọ́dọ̀ máa sọ̀rọ̀ wóróworó bí o tí n gbọ́dọ̀ máa sọ̀sọ́kúsọ lẹ́nu bí omi ọbẹ̀ lórí iná Almaroof torí mo gbọ́ èsì tó dá padà fólógun dúdú àtàwíkóńkó ìwọ iná ọwọ́ rẹ ni wọ́n bá ń bẹ̀ tí wọ́n ìsá tí wọ́n ìmérè kúrò níbi Yorùbá nation wọ̀nyí arábìnrin tí ń sọ pé tó kó sanwó owó tó promise àwọn ẹni tó ránṣẹ́ ó san yòókù dòní ṣé ń lọ bẹ́ẹ̀ mú ohun yẹn jáde ni Almaroof wàláì kò sí anybody tó bá sọ̀rọ̀ sí bàbá wa Aláàfin lórí nẹ́ẹ̀tì onítọ̀ǹkọ́ ló sọ ìwọ ni ìwọ ló ti pé lo ẹ̀ka lẹ̀ òun kì í lo làákàì kó tó máa sọ̀rọ̀ jáde máa ronú pé nǹkan báyìí mọ̀ ló ti ṣe òun wá ń gbé bẹ́líìtì ó ń gbé rin ìranù kan káàkiri pọ́lọ́pàá nǹkan kan ní ta ló fẹ́ fi mú ta ló fẹ́ fọlọ́pàá ẹ̀ mú ìwọ bá jẹ́ gúdù ọlọ́pàá ọ́fíìsà ni àbó ṣe méde tó ń sọ yẹn lọ́ọ̀ sí nínú iṣẹ́ tó gbà ni Abíọ́lére káwọn ọmọ bàbá Aláàfin gangan tí bàbá fokó òdí ẹ̀bì kán wá dìde sí ọ lónìí èwo ni ò sí l'Amẹ́ríkà níbi tó wà yẹn wọ́n lè pè ẹ́ lẹ́jọ́ náà Almaroof wọ́n lè pè ẹ́ lẹ́jọ́ pẹ̀lú anything kódà tó bá jẹ́ pé ráǹkì rẹ ti wọ ASP tàbí DPO ní ìlú Amẹ́ríkà ó níbẹ̀ ṣe ń pe tiyín níbẹ̀ yẹn wàláì constable lè gbé ẹ lulẹ̀ tí ó dá sẹ̀ríà fún ẹ fún tó tiẹ̀ sọ jáde tí ọmọ bàbá bá pè ẹ́ lẹ́jọ́ ẹ̀. má fi ṣe ọlọ́pàá má fi ṣe kínní kò yàtọ̀ síra wọn ti ilé àti ti bí náà kò yàtọ̀ síra wọn èdè ni èdè ló yàtọ̀ rúùlù kan náà ló wà ń bẹ́ẹ̀ àbí nítorí gbogbo mọ̀nàmọ́ná tá ń ṣe nílé tí ẹ̀yin náà ti ṣe kó tó di pẹ́ wọ Amẹ́ríkà ni àgbà wa búra béèwé ò bá ṣe é rí ìwọ kan iná ni ó bọ́ ọmọ gáréèjì wàràsì wọ́n sì ti ṣe tó tún sọmọ ọ̀dọ̀ nílé ọtí Almaroof wàá gbọ́rọ̀ tá bá lọ ṣe tí ò dá báyìí wàá panumọ́ ni ó yá tí ológun dúdú tó wá play síta kí ni meaning tó play tó bá ní bàbá ti dàgbà gbogbo àwọn ọmọ wẹ́wẹ́ tó kó jọ yìí yá the way báwọn ọmọ yẹn ṣe ń ṣe ni wọ́n fi sọ̀rọ̀ náà bí ẹni páwọn ni wọ́n ń tẹ́ńbẹ́lẹ̀ bàbá ìkíní lọ ẹlẹ́ẹ̀kejì náà tẹ̀lé ó yá àwọn sì náà ń bẹ bàbá kí bàbá kó tó mú ọmọ ra ọba kì í kọ obìnrin ìwọ ti ríbi tí ọba ó ti ní à máa lọ omi ò fẹ́ ọmọ ni kò sí
ó kàn lè máa rìn jáde rẹ lọ wọ́n fi ọ́ lẹ́nu. àwa àmọ́ta láàfin ṣá o àmọ́ta láàfin kò sí tí dámì bá wò lè ṣe òun ló máa ṣàgbéjẹ́ mọ́wọ́. dọ́là orúkọ bàbá ṣì wà lórí ẹ̀ owó ti Naomi náà ni dọ́là orúkọ bàbá ṣì wà lórí ẹ̀. ṣàṣà èèyàn ní ò mọ̀ bó bí ò ti jáwèé fún bàbá látòrí nẹ́ẹ̀tì ṣebí ló jẹ́ káwa náà tún díjú ká tó tún sọ̀rọ̀ lu òun náà ni a máa ṣe pé ní bàbá wa Ọ̀jájá la sọ̀rọ̀ sí ni rárá. mọ́jì a tún lọ síbẹ̀ yẹn mọ́ ó ti ṣe tí ò dáa ó ṣe tí ò dáa ó tún sọ pé ńgbà náà ojú bà fàdé orí o ṣùgbọ́n tó o sọ yẹn o sọ ni. ó sọ ni kí ni nǹkan tó sọ kí ni tó sọ jáde ta ni ń bẹ ẹ́ dulẹ̀ ta lẹni tí ń bẹ ẹ́ du ilẹ̀ Almaroof ta ń gbádé lé ọ lọ́wọ́ ta ló fi ìrùkẹ̀rẹ̀ lé ọ lọ́wọ́ ta ló fi lẹ̀kẹ̀ sí ọ lọ́wọ́ ńbo ló ti gbádé tiẹ̀. lẹ̀kẹ̀ tó takù ń gbà kékeré tó jogún ẹ̀ òun á fi ń tan àwọn èèyàn pé aládé ni adé ebo ní òkàn ọ́ mẹ́bí ìlú Amẹ́ríkà wọ́n ti wá mú yàn ifá ògbùyàdọ́ ẹ̀. Almaroof kì í sọ̀rọ̀ ebú ẹ fi á lọ́rùn lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ Yorùbá ẹ fi àwọn èèyàn lọ́rùn lẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́ Yorùbá. ìwọ tó ti fẹnu ara rẹ sọ ẹni tí ọ̀tá àti ẹ̀rádé kankan lọ́wọ́ ẹ̀ ṣé nítorí owó tó ní tàbí gbogbo jàgídíjàgan tí ń ṣe kiri ló fi lójú gbogbo ọba ìlú lọ lọ́jọ́ orí gan-an kódò fẹ́ẹ́ lè ní Sunday Igboho ju bàbá tó bí ọlọ́mọ lọ kó lè bá a mọ̀ pé àrífín ń bẹ lẹ́nu ẹ̀ ìwà ẹlẹ́kọ̀ọ́ wà lẹ́nu ẹ̀ ó ṣí ọ̀rọ̀ náà sọ nígbà yẹn kó o perí bàbá rẹ pé Sunday gan ó tó ju Sunday Igboho ju bàbá tó bí ọlọ́mọ lọ ẹ jẹ́ kí kinní yìí ó yí ká Almaroof ó lè jáde o kó tún gbọ́ tagbárí ẹ̀ yòókù ibi wọn ò mọ̀ ẹ́ dé àbẹ̀ polówó ara ẹ̀ tá a mọ̀ ṣí àti ẹ̀ tá a sì mọ̀ ṣí àtiwa náà. ó dẹ̀ fàwọn ọlọ́ba lẹ̀ kí ló dé ẹ fẹ́rẹ̀ pọ̀ láàrin wọn ìjà àgbà wo ló wá ń dù ṣé wọ́n ló kàn tó fẹ́ bá wọn jìjà àgbà ni ẹgbẹ́ ń bí ṣé wọ́n nìkan lọ́mọ Ọ̀yọ́ ni Almaroof ẹlẹ́nu ń já wáyà ṣé wọ́n nìkan lọ́mọ Ọ̀yọ́. ìtàn tí bàbá Aláàfin tó ti sọ nípa rẹ̀ nǹkankan ìgbà wo ó wà lọ́wọ́ ohun rẹ̀ ahunt and then ní Germany na hunt Maria ló bí Jésù ló bá tàn. ṣé àwọn kábíyèsí yòókù wọ́n wá tọrọ àgbà lọ́wọ́ rẹ̀ ni wọ́n ṣe jọ ń fa nǹkan wọn látijọ́ aláyé ti dáyé nù. tó o bá fẹ́ sọ̀tàn lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ Alhaji Abbas tó o bá fẹ́ kọ ìtàn lọ kọ́ iṣẹ́ lọ́dọ̀ Alhaji Abbas ǹjọ́ gbọ́. àbọ̀bà kan ti pariwo síta pé àgbà yìí èmi náà ní dandan ni kí n jẹ́. ó mọ̀ ga lára ẹ o ẹ rí tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá yìí ni tó bá di méjì láàfin
ìlú bá nífẹ̀ẹ́ sílé yẹn ló máa wà ń bẹ̀. Ẹni tí ìlú bá nífẹ̀ẹ́ sí ló máa wà ń bẹ̀. Àbẹ̀wò wa ń wàhálà tiẹ̀ tó sì wá fẹ́ kó bára ilé tó fẹ́ kó bára àta. Táwí kòńkò ó kúrò nínú Yorùbá nation ó lọ bọ́ sí pọ́lítíìsì kò ṣe ní mọ̀ bọ́ sí pọ́lítíìsì ńgbò jẹ́ pé ikú àtẹ̀wọ̀n lẹ fi ń lọ gbogbo wọn níbẹ̀. Síbẹ̀ náà bó ṣe kú ó bẹ̀ ṣe fi lọ́rùn lẹ́ẹ̀lẹ́ ni padà tún gbé pọ́lítíìsì sì gbà á lẹ́ẹ̀lẹ́ lọ́wọ́ yín. Ṣé dandan ni ká máa tẹ̀lé ẹni tí ò gbọ́n? Yorùbá ló wà nínú pírẹ́sídẹ́ǹtì. Ẹ wo ohun tí àwọn ọmọ Bíní bó ṣe ń àgbọ́yé tí ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tí bàbá ń ṣe ó ti yé wọn ju àwa tá a jọ mọ Yorùbá lọ shame of ilẹ̀ Yorùbá. Ṣé ẹ lérò pé ńgbà Tinubu ti wọnú orí oyè nísìn àwa ni kó kàn fèsì lásán? Tó bá wá fèsì wa sáà ní ṣiṣẹ́ ni ṣé patí láàmú kówó lọ? Ṣé patí àbí ìjọ kan wọn ò ṣe patí lẹ́kọ̀ọ́? Ilé ẹjọ́ kan ò mọ́ ní wíkẹ́ndì kan má ṣe patí. Èkó ni o, Ìbàdàn ni o, gbogbo ẹ̀ ni o, bí kan má ṣe ìyàwó kan má ṣòkú kọ́. Àsìkò ìgbà táwa bá ní ká lọ múṣẹ́ ṣe ká máa wá oko ṣe ká ṣe gbogbo ẹ̀. Àsìkò ìgbà yẹn àwa ń ṣe patí lọ́wọ́. Sunday kan Sátidé Sunday látijọ́ Friday ni ìgbádùn ti bẹ̀rẹ̀ nílẹ̀ Yorùbá. Ibẹ̀ ni Yíbò sì ti wà láàrin yín títí ń tajà títí ń ta ojú ti nẹ́pà gbogbo ẹ̀ lóríṣiríṣi gálà nǹkan tí wọ́n mọ̀ jà mọ́ra wọn. Bó bá wá yá ni wọ́n náwó wọn ò ṣe ní mọ́ lówó. Ẹ̀yin ẹ máa retí pé bàbá ló kàn torí tiyín ló ewo orí oyè nítorí tiyín nìkan ni. Bàbá yìí ó kọ̀ láti ná dì láàsì ẹ̀ lórí síkírítì Aare fún gbogbo tí ń lọ. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ lágége. APC ni ó ṣàṣemáṣe báyìí. Wọ́n lè kúrò ní kílẹ̀ tó mo ti sá ó sì ti fi àwọn ẹni tó jẹ́ pé wọ́n máa dà lúrú lágége ó ti fi wọ́n sílẹ̀ lẹ̀ wàhálà information kàn wọ́n ti kó gbogbo wọn dà sínú Black Maria. Tí fídíò yẹn bá wà lọ́wọ́ mi nísìn máa fi tẹ̀lé kíní ohun kẹ́ ẹ lè bá rí. Kíní ń ṣe yín tí ó ṣèyàn rí? Inú wọ ò dùn. Ṣé Sunday Igboho la tẹ̀lé? Kí ni Sunday Igboho fẹ́ ọ́fà wa gbogbo ọmọ ti kú tán mọ́ lẹ́yìn? Àwọn ọmọ tiẹ̀ sì wà ń lu èbó. Almaroof lọ ṣọ́ra ẹ. Lọ ṣọ́ra ẹ. Èèyàn wà ṣe bọ́lọ́pàá ló pe rẹ̀ èèyàn wà ní house of arrest ó tún halẹ̀ ó tún wá rántí èyí tó ti kọjá ó fìdí wọn ni. Ilẹ̀ Yorùbá wo ló tún fẹ́ gbà? Abẹ́rẹ́ ni kí lọ ọ́fíìsì rẹ̀ kí lorúkọ ọ́fíìsì Sunday Igboho? Kí lọ ọ́fíìsì rẹ̀ kí lorúkọ ọ́fíìsì rẹ̀ kí lorúkọ ìjọ ẹ̀? Ipò wo ló wà láwùjọ táwọn ọmọ fi máa tẹ̀lé káàkiri ilẹ̀ ìwọ tó tẹ̀lé ṣe bí trap suit òwò ló ń ṣe níbẹ̀. Owó tẹ́ ẹ ti gbà káàkiri tẹ́ ẹ lọ́ọ́ fi ralẹ̀ ó mọ̀ bó kọ̀ rẹ ló kọ́lé lórí. Àwọn ẹni ti kú ẹlòmíì jẹ gbèsè kú ni lórí ọ̀rọ̀ Yorùbá nation. Kí ló dé? Tẹ́yìn ò bá mọ̀ láti dìfẹ́ǹdì ara yín aráàlú mi ti ń dìfẹ́ǹdì Tinubu. Ẹni tó bá dẹ̀ dìde fún ní òrì wàláì kò lè gbé kọ́ńtíráàtì kankan fẹ́ anybody. Àwa Yorùbá àmọ́ ṣìkà àlà fẹ́ràn èèyàn. Kí láǹfààní kí ni kúrí wa?
èèyàn kan sá ni ó gbèlú dìde ládùúrú gbèsè tán ti jẹ kalẹ̀ lẹ̀ ẹ wọlé tán lọ kọ́ rẹ́rẹ́rẹ́ sàbújá ṣé Tinubu ló kọ́ ni. abéèrè irọ́ ni Peter Obi ń pa káàkiri Ọlọ́run sì ti járọ́ ẹ̀. bàbá ń fèsì wọ̀ nítorí ìlú yìí náà ni kó ní kálukú ó máa ṣe tiẹ̀ lórí táàsì yìí kò sí tí wọn ò gbélé ṣebí nítorí ilẹ̀ Yorùbá yìí náà ní fi sọ̀rọ̀ lórí táàsì kí ni Sunday fẹ́ fi bó ló ṣe lè yanjú ọ̀rọ̀ tó wà lẹ̀. àbí bàbá Bánjí Akíntóyè tó wà nínú súnmọ́ láyà múùtù kí ló tún fẹ́ lè dá ṣe mọ́.